Àṣẹ TV. Eriwo yà, ọmọ eriwo yà, àyàgbó, àyàtọ̀, ọmọ eriwo ọ̀sìnpé. Orúkọ tèmi ni babaláwo Ifákóredé Ọlálékan Ìtìàrán. Àkójúmọ́ lónìí o, àdúrà wa gbà, èrè wa tọrùn. Èyí tá a fẹ́, Elédùmarè á bá wa fẹ́. Ní òní, a bára wa sọ ọ̀rọ̀ ìṣítí tí ó jẹ́ ọ̀rọ̀ tí ọmọ tọ́ wa sọ́nà bá a ṣe gbélé ayé. Kí ni a pè àkórí ọ̀rọ̀ ìṣítí wa ti òwúrọ̀ ti òní? A máa pè ní ìwà àfojúdi. Ifá fi ń yé wa pé àfojúdi kódà kí o ní àfojúdi sí ẹ̀dá ẹgbẹ́ rẹ̀ yòókù. Àfojúdi ó máa ń kó bá èèyàn lọ́pọ̀lọpọ̀, ó máa ń dínà orí mọ́ni, ó sì máa ń ba nǹkan ẹni jẹ́. Kí aya kọ́mọ sí àfojúdi sí ọkọ rẹ̀, kọ́kọ náà kọ́mọ sí àfojúdi sí aya rẹ̀, kí ọmọ kọ́mọ sí àfojúdi sí àwọn òbí rẹ̀. Yálà àwọn alábàágbélé wa ká má sí àfojúdi sí wọn. Àwọn tó jẹ́ adarí wa tá a fi ṣe aṣáájú, àwọn aláṣẹ, ká má ṣe àfojúdi sí wọn. Pàápàá jùlọ ẹni tí a ò mọ̀ rí, ẹ má jẹ́ ká ṣe àfojúdi sí, nítorí pé a mọrú èèyàn tí irú ẹni bẹ́ẹ̀ jẹ́. Ó yẹ ẹni tí yóò ṣe wá lóore ni, tó gbé wa dé ipò tó ga ní ọjọ́ ọ̀la ni. Ó yẹ ẹni tí yóò gbé wa dé ibi ayọ̀ tí a ti ń retí tipẹ́tipẹ́ ni. Ṣùgbọ́n tá a bá ṣe àfojúdi sí irú ẹni bẹ́ẹ̀, a ní rí àǹfààní eléyìí látara irú ẹni bẹ́ẹ̀. Ìwọ máa wo, wọ́n ṣe àfojúdi sí bàbá wò rẹ. Pàápàá jùlọ àwọn akẹgbẹ́ rẹ tẹ́jọ wà lẹ́nu ẹ̀kọ́. Ifá fi yé wa pé àfojúdi kò dára. Kí n tá à ń sọ kó lè bàa ṣe yé wa yékéyéké, ẹ jẹ́ ká lọ sínú odù mímọ́ kan. Ìrẹtẹ̀ lọ́wọ́ ọ̀tún, òdì lọ́wọ́ òsì, táwọn babaláwo pè papọ̀ wọ́n ní kó máa jẹ́rẹ̀ tẹ̀dí. Ifá sọ̀rọ̀ nípa àfojúdi. Ifá ní igi jẹ́gẹ́dẹ́ inú ṣogba idẹ. Adífá fún Awèrèmẹ̀gùn, èyí tó fi àríyá ọmọ rẹ̀ fẹ́kùn sáyá, ẹbọ láwó ní kí wọ́n ṣe. Ṣe rí Awèrèmẹ̀gùn tí Ifá sọ̀rọ̀ nípa èyí, ẹranko inú igbó ni. Ó sì mọ̀ pé ẹkùn ẹranko tí ó lágbára ní tí gbogbo àwọn ọmọ wáyé fún. Ṣùgbọ́n kẹ́kùn kò lè máa dọ́wọ̀ fún. Kí ọmọ máa gbójú agara sí òpè àríyá ọmọ òun kóhùn fún ẹkùn kẹ́kùn fi ṣèyàwó. Ni Awèrèmẹ̀gùn bá mú ọmọ rẹ̀ bá fún ẹkùn ní kó fi ṣe aya. Báyìí ni aya ó di aya ẹkùn, tí òun àti ẹkùn sì jọ ń gbé ní ìgbé ayọ̀ àti àlàáfíà. Ẹkùn ó nífẹ̀ẹ́ aya tó bẹ̀ débi pé aya àti ẹkùn wọ́n jọ máa ń wẹ̀ ni. Tí aya àtẹkùn bá ti wà níbi tí wọ́n ti ń wẹ̀, aya ọmọ wo ẹkùn pé wo ẹkùn yìí ni, gbogbo ara ẹ̀ náà ni òjìká sí báyìí lọ. Kí ni gbogbo ẹranko yòókù rí tí wọ́n ń bẹ̀rù lára rẹ̀, tí gbogbo wọn wà ń pọ́nlé, tí wọ́n ń yíra báyìí lọ́tọ̀, tí wọ́n ń yíra báyìí lọ sí. Aya ní máa sọ sọ́kàn rẹ̀ nígbò níjọ́ kan, òórùn títí ọsọ bọ́ta. Ó ní baálé mi, kí ni gbogbo àwọn ẹranko rí lára nígbà tí gbogbo wọn máa ń wárí fún yín lọ́tọ̀, máa ń wárí fún yín lọ́sí. Ẹkùn náà máa tó bó ṣe jẹ́ bẹ́ẹ̀. Ẹkùn mú ọ̀rọ̀ yóò fi síkún pé àwọn sì jẹ́ ọmọ. Ìdí tó fi rí bẹ́ẹ̀,
nígbà òjì òwúrọ̀ ọjọ́ kejì tí gbogbo àwọn ẹranko péjọ tí wọ́n máa ń wáyé fẹ́kùn tó ń gbé olówó mi ò jíire bí nǹkan kan tó ń kálukú ń sọ tiẹ̀. Ẹkùn ọkàngún wà ní ó wà lórí ìtẹ́ ní gbogbo wọn. Ìgbà tí ya àyádé tí sáwọ mẹ̀gùn ọ̀nà ìyíra níwájú ẹkùn olówó mi ò jíire bí nǹkan kan. Bẹ̀lẹ́kùn ti fò gíjà ló bá gbá sáwọ mẹ̀gùn ló bá dá orí rẹ̀ nípa mú ẹ̀jẹ̀ rẹ̀ sọ̀sọ̀sọ̀sọ̀. Ibi tí àyá wà lọ́ọ̀kan ní ti ń pariwo olówó mi mọ̀ káìmọ̀ àìmọ̀ ni mo kó. Báyìí ni gbogbo àwọn aráyé bá ń fi àyá sí èèyàn máa ń fi gbáyé rẹ̀ pé wọ́n ní àríyá ìbẹ́kùn gbélé o bẹ́ẹ̀ ni ọmọ pẹ́kùn pẹ̀ràn jẹ. Àríyá ìmọ̀mọ̀ ń bẹ́kùn gbélé o bẹ́ẹ̀ ni ọmọ pẹ́kùn pani ni. Àyá náà olówó mi mọ̀ káìmọ̀ àìmọ̀ ni mo kó. Tá bá wọnú ẹsẹ̀ Ifá yìí á rí pé àfojúdi tí àyá ní sí ẹkùn ló ṣe kú pàyẹ. Ifá fi ń yíwa pé Ifá ń tọ́ wa sọ́nà pé ká má ní àfojúdi. Bó ti wulẹ̀ kí ẹyin náà kó rí tó ká má ní àfojúdi sí o. Torí àfojúdi máa ń kó báyàn, ó máa ń dènà òrè, ó sì máa ń ṣekú pani. Àní gé ìka àbámọ̀ jẹ o. Bí Ifá ṣe wí nìyẹn. Ẹ̀làbọ̀rú, ẹ̀làbọ̀yè, ẹ̀làbọ̀ ṣíṣẹ, ogbó, atọ́, àsúre, ìwò fún. Ìṣẹ̀ṣe wa kó má parun o, ìṣẹ̀ṣe wa kó má parun, ẹ̀bẹ̀ là ń bẹ̀ Fá lágbo Olódùmarè, ìṣẹ̀ṣe wa kó má parun. Ìṣẹ̀ṣe TV.